وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وذلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة lénìí a tún padà díẹ̀ la fi lọ gbé إذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني a sì ti sọ̀rọ̀ kan
wípé tó bá wà tó ń ronú ìrònú rẹ̀ méjì ni. Tó bá wà láàrin èèyàn ìrònú ẹ tọ́jú ẹ. Two things to remember in life. Nǹkan méjì ló lè máa rántí nígbésí ayé. Take care of your thoughts when you are alone. Tó bá dá wà nìkan ìrònú tó fẹ́ rò yẹn ṣọ́. And take care of your words when you are with people. Tó bá wà láàrin èèyàn ṣọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ. Ṣé pé gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn wòròrò ó wá dàbí páìpù, ẹnu ẹ̀ ó wá dàbí táàpù. Yá sí pé bí ìgbà tí wọ́n ṣí táàpù kalẹ̀ ó kàn ní wòròrò ó ń sọ̀rọ̀ náà nù. Bàbá wa wọ́n ti sọ̀rọ̀. Oṣù kẹrin tẹ́ bá jẹ́ mẹ́ta. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. ترى أن الله يعلم ما في السماوات وما في الأرض. Máa pọ́lọ̀ ló mọ gbogbo nǹkan tó wà ní sánmà àti ilẹ̀. ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم. Bẹ́ẹ̀ bá pé mẹ́ta tẹ́ ń sọ̀rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́ ń jí sọ láàrin ara yín. Máa pọ́lọ̀ bá ló sì kẹrin. ولا خمسة Bẹ́ẹ̀ jẹ́ márùn-ún tẹ́ máa pọ́lọ̀ ló sì kẹfà. Àwọn ni ẹ̀lẹ́ ẹkú ẹpẹ̀lẹ́ ṣe dáadáa lẹ́wà. ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول. Wọ́n máa sọ pé àtọ́lọ́run bá fẹ́ jẹ àwọn ìyà ní pẹ̀lú nǹkan táwọn ń sọ. حسبهم جهنم يصلونها. Ní tí ó tó wọn gẹ́ iná Jahannama ni. فبئس المصير. Ṣí ọbì padà sí wọn. يا أيها الذين آمنوا. Wọ́n pé gbogbo ẹ̀yin mùmínì. إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان. Ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ má sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ والعدوان. àti ìbánisọ̀tá ومعصية الرسول. àti ìṣe òjíṣẹ́ Ọlọ́run. وتناجوا بالبر والتقوى. Bẹ́ẹ̀ bá ti ẹ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa. واتقوا الله الذي إليه تحشرون. Ẹ páyọ̀ Ọlọ́run bá tẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ lẹ́ padà lọ o. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا. Ẹ lọ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ fẹ́ máa sọ yẹn ọ̀rọ̀ àṣetánì ni. ليحزن الذين آمنوا. Láti ليحزن الحزن. ليحزن الذين آمنوا. kó lè bá àwọn mùmínì nínú jẹ́. وليس بضارهم شيئا. Kò sì lè kónira bá àwọn mùmínì o. إلا بإذن الله. Àfi pẹ̀lú ẹni tí ó jẹ́rìí takò wọ́n ti dúró tì wọ́n. Ẹni tí ó wà ẹ̀mí wọn níwọ̀kúwọ̀ ó wà pẹ̀lú wọn. لقد كنت في غفلة من هذا. Ó wà nù fọnú fọ́ra pẹ̀lú irú ọ̀rọ̀ tá à ń sọ yìí.
وكشفنا عنك غطاءك àwa ka ojú ẹ̀ aka ìríran gàgá tí ò ní jẹ́ orí lẹ́ni kò sí gàgá yẹn bẹ̀ ojú ẹ̀ ó máa rò báyìí ó lajúlẹ̀ yóò ranjúlẹ̀ kedere ni ìkan nìyẹn ṣó wá rí ọ̀rọ̀ tó bá sọ jáde kò sí mọ́ ẹ jẹ́ n kó padà ọ̀rọ̀ tó bá sọ jáde tó ti jáde lẹ́nu rẹ̀ táwọn èèyàn ti gbọ́ kò sí mọ́ pé ẹ jẹ́ n kó padà kò sí mọ́ pé ìgbà tí mò ń sọ mi ò mọ̀ kò sí mọ́ pé ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbà tí mò ń sọ mi ò mọ̀ kò sí pé ẹ dákun ẹ foríjì mi kò wá sí ẹ dákun ẹ foríjì mi níbi tí mo ti sọ tó ti jáde tó ti ṣiṣẹ́ lára àwọn èèyàn. Be careful with your words. ṣọ́ra pẹ̀lú gbólóhùn tó fẹ́ máa wí ṣọ́ra pẹ̀lú gbólóhùn tó fẹ́ máa wí. Once they are said, lópin ìgbà àkókò tó bá ti sọ tó bá ti bọ́ tàbáyì they can only be forgiven, wọ́n kàn lè foríjì yẹn not forgotten. wọ́n lè gbàgbé gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ tó ti jáde táwọn èèyàn ti gbọ́ tó ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe lára wọn ó wá bẹ̀ wọ́n pé ẹ má bínú mo kó o jẹ bó bá kó ọ̀rọ̀ rẹ jẹ àwọn èèyàn lè sọ pé àwọn fi ọ́ lẹ̀ ṣùgbọ́n wọn ò lè gbàgbé. ẹlòmíì máa ń pè kí ni wọ́n máa ń tú ní lódìdí àwẹ̀ áyà kan lẹ̀ ń kà áyà kan la kà yí o láwa lẹ́nu ẹ̀ yìí ń tó rọ̀ mọ́ káàkiri là ń tú yìí. ń tó rọ̀ mọ́ áyà yọ̀ kan káàkiri òun là ń tú yìí. Al-Qur'an ń tí ó máa fi jẹ́ ultimate miracle. Al-Qur'an ń tí ó máa fi jẹ́ ultimate miracle òun náà nìyẹn. ìwọ́n tó ń pè tafsiri kí ni wọ́n ń ṣe ń tafsiri ṣé tafsiri yẹn ṣáwọn èèyàn ó ń sọ nǹkan tí mò ń sọ wípé mò ń sọ nǹkan tí àwọn èèyàn àwọn náà máa wo àwọn òwò ìkọ̀ọ̀kan nú ẹ̀ á kọ́ bí wọ́n ṣe ń ka Al-Qur'ani. ìtàmọ̀ ṣe láyé bí kìí ṣe pé wọ́n ń hò á máa kọ́ bí wọ́n ti ń ka Al-Qur'ani bàbá tún ti ń kéwú á tún máa kọ́ bí wọ́n ti ń ka Al-Qur'ani lọ́tọ̀. á tún máa wá kọ́ bí wọ́n ṣe ń ṣe tafsiri. á tún máa wá kọ́ bí wọ́n ṣe ń ṣe tafsiri gbogbo àwọn kéwú ni wọ́n máa kọ́ bí wọ́n ti ṣe tafsiri. tafsiri tí ẹnì tó ti wọ́n tú wúrúrú ó dàálẹ̀ nìyẹn. ìwọ ń da tiẹ̀ lẹ̀ pé mo parí tafsiri Al-Qur'ani. àwọn ò nídìí láti dàálẹ̀. àwọn ò nídìí irú ẹ̀ àfi ká yẹn nànà gbogbo ohun tó bá rọ̀ mọ́ àyà kọ̀ọ̀kan. torí àwọn ọmọ kéwú wà. torí àwọn ọmọ kéwú wọ́n wà ń bí tí wọ́n kẹ́kọ̀ọ́. ẹni tó fẹ́ kéwú náà wà. ẹni tó fẹ́ kéwú náà wà. so ẹyọ kọ̀ọ̀kan nínú gbogbo ẹ̀ bó bá gba yí pé nǹkan tá a máa tààtú nínú ààwẹ̀ yìí òun nìyẹn. bó bá gba ipe àyà kan tó bá gbà bẹ́ẹ̀. tó bá gbà bẹ́ẹ̀ ipe àyà kan òun náà látúnú àwẹ̀ yìí tá a máa wá yà káàkiri fi mú àwọn ọmọ mi wá fáwọn èèyàn. tafsirul Qur'an bil Qur'an. àkọ́kọ́ nínú ọ̀nà tí a fi gbà tú tafsiri ní ká fi kùránì ká máa wọnú ẹ̀ láàrin kùránì sínú kùránì.
ẹlẹ́ẹ̀kejì tafsirul Qur'an bil hadith. àbí ká mú ọ̀rọ̀ Ànábì wa Muhammad wá ká máa fi jẹ́rìí pé tafsiri ká máa fi jẹ́rìí bí alukurani. ẹlẹ́ẹ̀kẹta tafsirul Qur'an bil qissa. àbí ká mú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ wá nínú àwọn tó ti ṣẹlẹ̀ ṣáájú ká máa wá fi gbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba. àtèyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. àtèyí tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. lánàá mo sọ̀rọ̀ Amẹ́ríkà. lánàá bàbá sọ̀rọ̀ Amẹ́ríkà. èyí tó ṣẹlẹ̀ ni. èyí tó ṣẹlẹ̀ ni alukurani sì bá mu bẹ́ẹ̀. mo wọnú ẹ̀ mo sọ̀rọ̀ bí n ṣe dá Amẹ́ríkà. bàbá ṣàlàyé bí wọ́n ṣe dá Amẹ́ríkà. bíjọba wọn ṣe ṣe pè mí. bíjọba Amẹ́ríkà ti ṣe pé bàbá. ta ni irú ìjọba ọ̀hún? ẹni tí ó bá èṣù jẹun síbi rẹ̀ ogun. tí wọ́n ò bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó sì fẹ́ gbọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ lásán mo kàn ń sọ. lọ́dọ̀ títí ẹ yóò jọ ọ̀rọ̀ lásán ṣùgbọ́n fáwọn ọmọ kéwú táwọn náà bá di àáfàá láyé tí wọ́n wọ́. yastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. wa iza sa'alaka ibadi anni. sùúrù. ẹ jẹ́ farabalẹ̀. gòjé okùn ẹ̀ tí wọ́n ta báyìí. okùn gòjé tí wọ́n ta báyìí. jìtá. ní jìtá yóò tẹ̀ ti yé báyìí. kíní kọ̀ọ̀kan okùn ẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ àti ibi tán bá fọwọ́ sí yóò mú sáúndì ọ̀tọ̀ jáde kò sì ní jọra wọn. bẹ́ẹ̀ làlùkùránì àtàwọn tó fẹ́ kà àtàwọn tó fẹ́ kí àlùkùránì. ohun ẹnì kọ̀ọ̀kan nínú ẹni tó ń ka yìí. ohun ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí ń ka àlùkùránì yìí. kò jọra wọn. ohun kọ̀ọ̀kan tí ò jọra wọn yẹn. ohun kọ̀ọ̀kan tí ò jọra wọn yẹn. ló ní nàgàmátù tiẹ̀. lọ́tọ̀ọ̀tọ̀. ló ní tóònù títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láti ń gbádùn gbogbo wọn lábẹ́ bàbá Mudirul Markaz. ọ̀hún máa wùlẹ̀ ní lábẹ́ mi. sáré Maghrib Ìṣáì ẹnìkan nu àwa tá a jìjọ lọ ó wá ìgbà tó ń fẹ́ kírun ó bọ́ síwájú ó jẹ́ Ìṣáì ló bá gbé Kùránì ló bá ń dùn àwọn Indonesia dẹ̀wà níbẹ̀ Malaysia wà ìlú mi káàkiri wọ́n pọ̀ ńbẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ẹnìkíní owó ẹgbẹ́ rẹ̀ owó ẹnìkejì kíráàdì pé irú kíráà wò lélẹ̀ ẹnìkan ẹnìkan ṣáàrù náà bá ń túká ní kọ̀ọ̀kan náà bá ń túká ní kọ̀ọ̀kan má ṣe túká kúrò yẹn náà bá tún wọn kì ìyẹn júwe wípé èyí tó bó ṣe ké kìrá yẹn
tó bá fàágùn láàyè tí ò ti yẹ kó fàágùn, tó dá ní ohùn, tó dá ní ohun tiẹ̀, tó tayọ Sheikh Adam, tó tayọ bàbá Sheikh Adam. ọ̀tọ̀ ní irun, ọ̀tọ̀ ní ohùn, ọ̀tọ̀ ní irun, ọ̀tọ̀ ní ohun, ọ̀tọ̀ ní ohùn ọ̀tọ̀ ní ohun. tá fi ń ka Kùránì, tá fẹ́ fi ka alukurani, tá fi ń ka tá fi ń ka alukurani ní tafsir, ní tafsir. ọ̀tọ̀ ní ohùn tá fi kírun, ọ̀tọ̀ wá ní ohun tá fi kírun. kìí ṣe bá ṣe ohùn tá ń lò fún tafsiri kìí ṣe ohun tá ń lò fún tafsiri yìí láàlò tá bá fẹ́ kírun. láwa lò tá bá fẹ́ kírun. Masha Allah. Allahu Akbar. Ó di mélòó? Ó di méjì. Tó bá wọn ẹ̀kọ́ sọ pé wọ́n pọ́n bàbá ẹ̀ ni, tó bá ń wọ lọ́dọ̀ tí ẹ mọ́ sọ pé ń pọ́n bàbá ẹ̀ ní ìwọ pọ́n bàbá ẹlòmíì, ìwọ bú bàbá ẹlòmíì, pọ́n bàbá ẹlòmíì. pọ́n bàbá ẹlòmíì, mọ́ pọ́n bàbá tí ẹ. Ní tá bá fẹ́ kírun, ọ̀tọ̀ ni ohun ìrun léyá, ọ̀tọ̀ ni ohun àwẹ̀, ìrun léyá tàbí ń túnu tàbí ń ṣe ìrun léyá àti tàwẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó tún yàtọ̀, ó tún yàtọ̀. ó yàtọ̀ sí èyí tá fi kí jímọ̀. ó yàtọ̀ sí èyí tá fi kí jímọ̀. Ní Markazi yìí o, ní Markazi ní ojú bàbá ń wí yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí lọ́tọ̀ọ̀tọ̀, ohun tá sì máa fi ṣe wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní, kò sí èyí tó papọ̀ ń bẹ́ẹ̀. ok, àwa ni nílọrin, nílọrin nígbà mo sọ pé kò sẹ́ni tó dá ní ohùn, ìgbà tí bàbá ní kò sẹ́ni tó dá ní ohùn,
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Sọ pé Ọlọ́run bí gbogbo àdúrà nígbà. Gbogbo àdúrà nígbà. Gbogbo àdúrà tó ń gbà yìí. Àyà pọ̀ bẹ́ẹ̀. Gbogbo àdúrà tí ń gbà yìí. Qur'an bil Qur'an. Ká fi Kùránì ká máa fi tú al-Kùránì. Ọlọ́run wọ́kọ́ ud'uni astajib lakum. وقال ربكم ادعوني أستجب لكم. Ẹ pè mí, ń dá yín lóhùn. Ẹ pè mí, ń dá yín lóhùn. Wa idha sa'alaka ibadi anni. Tán bá bi ẹ́ léèrè ń pa mi. Fa inni ujibu da'wata da'i idha da'ani. Tútúra wọn nìyẹn. قريب أجيب دعوة الداعي إذا دعان. Ó túra wọn ni. Nìṣó ń bi ẹlẹ́ẹ̀kejì àyà yẹn. Astajib وقال lakum. ربكم ادعوني أستجب لكم. Ọlọ́run bá ní ẹ pè mí. Astajib lakum. Màá dá yín lóhùn. إن الذين يستكبرون عن عبادتي. Ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe kọ́ńkínná tí wọ́n ń gbéraga tí wọ́n ríra wọn wípé àwọn ò lè jẹ ẹrú máa sin Ọlọ́run. سيدخلون جهنم داخرين. Mọ̀ ẹ́ pé wọ́n wọnú Jahannama. Okay, àwọn èèyàn wa ǹjẹ́ gbogbo èèyàn ní ìsìn ọmọ àfáà ni wọ́n bí ǹjẹ́ àfáà ni wọ́n bí gbogbo ẹni tó pèrè láàfáà Gbogbo ẹni tó pèrè láàfáà. ǹjẹ́ àfáà ni Ìjà àfáà ni. kí ló ṣe tádùá àgbà tí ó gbà mọ́ Kí ló wá ṣe tádùá ó gbà mọ́? abọ́lọ́hún kúrò níbi tó wà ní Àbọ́lọ́hun kúrò níbi tó wà ní. àbí ò gbọ́mọ ni Àbí kò gbọ́mọ́ ni. kí ló ṣe tí ò gbà mọ́ Kí ló wá ṣe tádùá ó gbà mọ́? ọ̀nà tó fẹ́ tọ̀ yẹn òun náà ń pè ní tàríkà Ọ̀nà tó fẹ́ tọ̀ yẹn òun náà ń pè ní tàríkà. ọ̀nà tí Sheikh Abdul Qadir Jilani ọ̀nà tó tọ̀ Ọ̀nà tí Sheikh Abdul Qadir Jilani ọ̀nà tó tọ́. bó ṣe tọ̀ ọ̀nà ẹ̀ Bó ṣe tọ́ ọ̀nà rẹ̀. ó fẹ́ kọ́ṣe ẹ̀ Ó fẹ́ kọ́ṣe ẹ̀. ló fi bó ṣe ń ṣe èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ Bó ṣe ṣe èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀. òun ló ń jẹ́ ó wà lórí tọ̀ríkà Kàdìríyà Òun ni ó máa wá jẹ́ pé ó wà lórí ojú ọ̀nà Kàdìríyà. tọ̀ríkà yẹn gan kọ́ ni tàṣọ́wùfù Tọ̀ríkọ̀ tó wá ń ṣe nì òun wá kọ́ ni tàṣọ́wúfù. ó fẹ́ tọrú ojú ọ̀nà tí Sheikh Abdul Qadir tọ̀ Èyí tó fẹ́ ṣe níbi tàríkà ni pé o fẹ́ tọ ojú ọ̀nà tí Sheikh Abdul Qadir tọ̀. wọ́n wàá fún ẹ wírìdì Wọ́n wá fún ní wírìdí. ó lọ gbọ́wọ́ Kò lọ gbọ́wọ́. yóò wá ka àwọn májẹ̀mú fún ẹ níbi ọwọ́ tó gbà yẹn Níbi ọwọ́ tó wá gbà wọ́n wá ka àwọn májẹ̀mú fún wọn. má ṣe báyìí Má ṣe báyìí. má ṣe báyìí Má ṣe báyìí. má tako òfin Ọlọ́run Má tako kankan ní òfin Ọlọ́run. má tako
èyí tó bá ti ní ẹ̀ṣẹ̀ ni jìnnà sí. èyí tí wọ́n bá ti sọ mọ́ pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí jìnnà sí, wọ́n wá kà á fún ẹ. wọ́n wá ka gbogbo òfin ní ó kà fún ọ bẹ́ẹ̀. ló fi já sí pé o gbowó. ó fi wá já sí pé ó gba ọwọ́. ọgbọ́ o gbowó kàdìríyà. bẹ́ẹ̀ ni tìjàníyà. bẹ́ẹ̀ ni tìjàníyà. ó fẹ́ gba ojú ọ̀nà tí Sheikh Ahmad Tijani tọ̀, wọ́n náà fẹ́ gbà, ṣùgbọ́n nǹkan ni wọ́n ń pè ní Súfí. ó tún kó àwọn míì bẹ́ẹ̀. ó tún kó àwọn àfà ńláńláńlá bẹ́ẹ̀ táwọn náà dá ojú ọ̀nà lẹ̀. Ṣàzìlíyà wà. nínú rẹ̀ ni Ṣàdìlíyà. Bàdàwíyà wà. nínú rẹ̀ ni Bàdàwíyà. ní Masari. ní Masari. ṣe al-Imam al-Busairi. al-Imam al-Busairi. mọ́ṣáláṣí ò jìnnà kò júnú mọ́ṣáláṣí ta wáyé lọ sí ẹnu géètì. táàfà Busairi tí mọ́ṣáláṣí tiẹ̀ náà wà bẹ́ẹ̀. Abul Abbas al-Marsi. ní Masari ní Alexandra, mọ́sálásí àfáwà al-Imam al-Busairi àti mọ́sálásí Abul Abbas al-Marsi kò jìnà síra wọn bí ẹnu géètì síbi tá wà yìí. ó tún wá kúrò ń bẹ̀. mọ́ṣáláṣí kẹta. mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta. àfáà Marsi Yaqutul Ahmar. ó tún bọ́ sí mọ́sálásí Yaqutul Ahmar. tiẹ̀ náà jìnnà kẹta bẹ́ẹ̀. tiẹ̀ náà kò jìnnà ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀. wọ́n jìnnà síra wọn jù bẹ́ẹ̀ lọ. kò jìnnà síra wọn jù bẹ́ẹ̀ lọ, àwọn àfáà ńláńláńlá ni wọ́n. mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń kí jímọ̀ o. mẹ́tẹ̀ẹ̀ta mọ́sálásí tàwáwì gbogbo ẹ̀ ni wọ́n ń kí jímọ̀. ẹni tí ò bá kan. ẹni tí ò bá bá ń bí kan. wọ́n fi ìṣẹ́jú kalẹ̀. wọ́n wá fi ìṣẹ́jú kalẹ̀. sí àsìkò tí wọ́n fi gbérun tí wọ́n fi kírun. sí àsìkò tí wọ́n fi kírun. ìṣẹ́jú márùn-ún. eléyìí ó lé ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. bí ìṣẹ́jú wọn ṣe ń yàtọ̀ ọ̀tọ̀ síra wọn nìyẹn. bí ìṣẹ́jú wọn ti ń yàtọ̀ ọ̀tọ̀ síra wọn nìyẹn. tó bá yá sí pé bí ni. tó bá wá já sí pé Nàìjíríà wa ni. wọ́n ti fẹ́ lura wọn pa. àjàjà kó wá jẹ́lẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ gúnra wọn pa. kódà kó má jẹ́lẹ̀ Yorùbá. kódà kó má jẹ́lẹ̀ Yorùbá kó jẹ́ ọ̀dọ̀ wa ní Nàìjíríà yìí. ìwọ ṣáà ti sọ pé Nàìjíríà. ní Nàìjíríà wa yìí. ètò orí ara àwọn Haúsá kan. Haúsá náà ni wọ́n. Haúsá náà làwọn náà. wọ́n wá ń jà sí pé ok àwa la ní mọ́ṣáláṣí àwa la ní mọ́ṣáláṣí àwa la ní mọ́ṣáláṣí. wọ́n wá ń jà sí pé àwa la ní mọ́ṣáláṣí àwa la ní mọ́ṣáláṣí. àwọn ẹgbẹ́ kan sọ pé àwọn làwọn ní ẹgbẹ́ kejì sọ pé àwọn làwọn ní. wọ́n pín sí méjì, àwọn ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ láwọn làwọn ní, àwọn ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì náà láwọn làwọn ní. mọ́ṣáláṣí ẹyọ kan. òun ni bàbá kábíyèsí wá tán wá àwọn wá tí wọn bá wa jókòó tẹ̀fsírì o bọ̀ nígbà tí mo tún rí wọn mo rántí ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. ṣé àwọn tó ń jà yìí. sáwọn Haúsá tí wọ́n ń jà yìí. ṣé ìrun kọ́ ni wọ́n fẹ́ kí. ṣé bí ìrun ni wọ́n fẹ́ kí ní mọ́ṣáláṣí. kí ló fàjà. kí ló wá fàjà níbi ká kírun ní mọ́ṣáláṣí. ìsìláàmù nìkan lẹ̀sìn tí ó ní pé
mọ́ṣáláṣí mi rèé. ìsìláàmù nìkan lẹ̀sìn tí ò ní pé mọ́ṣáláṣí mi lélẹ́yìí. ẹni mọ́ṣáláṣí tó bá dé gbogbo ṣàlùwàlá kó wọbẹ̀. gbogbo mọ́ṣáláṣí tó bá ti dé ìwọ ṣàlùwàlá kó wọbẹ̀. kó kírun. kó kírun. kò sínú ẹ̀sìn mi o. kò sínú ẹ̀sìn mi àfi ìsìláàmù nìkan. kátólíìkì kò ní jọ́sìn lẹ́yìn anglican. àwọn kátólíìkì nínú àwọn kìrìsìtẹ́nì wọn ò ní jọ́sìn lẹ́yìn anglican. kò tiẹ̀ ní wọnú ṣọ́ọ̀ṣì wọn. kò ní wọnú ṣọ́ọ̀ṣì wọn. anglican ò ní lọ tò sẹ́yìn methodist. anglican wà ní tò sí ẹ̀yìn methodist. ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ó ṣe tiẹ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ó ṣe tiẹ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọsìn wọn. ọ̀tọ̀ọ̀tọ̀ sì ní ìjọsìn wọn. àwa títí wá wá papọ̀. àwa mùsùlùmí títí wá wá papọ̀. lórí bó ṣe rí. ló wá rí bó ṣe rí. Markaz. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب يجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. نعم. a ní àlejò. a ní àlejò. náà ní kábíyèsí ọgbà. kábíyèsí ọgbà.
ọba Abdul-Lateef Ọládìméjì. wí bí ọba Abdul-Lateef Ọládìméjì Ẹgbẹ́yẹmí the ọlọ́gbà of Ọgbàland. Lágége ń bì. Lágége níhìn. So a ṣàdúrà fún wọn. a ṣàdúrà fún wọn. tá a bá ṣàdúrà fún ẹ ńgbàdá bá kírun. tá a bá kírun tán nínú alukurani tá a ṣe a ṣàdúrà fún bàbá wa Abdul-Lateef ọlọ́gbà of Ọgbà. èèyàn dáadáa púpọ̀ ni wọ́n. èèyàn dáadáa púpọ̀ ni wọ́n. Allahu Akbar. ọ̀rọ̀ àwọn Haúsá tí mo sọ yìí. ọ̀rọ̀ àwọn Haúsá tí bàbá sọ yìí. níjọ́ta wá parí tí local government Agége. níjọ́ tí local government Agége. tí wọ́n wí pé kí n bá wọn dá sí. tí wọ́n pé kí Markaz bá wọn dá sí kí bàbá Mudirul Markaz bá wọn dá sí. tá a fi pàdé síbí. tá a fi pàdé sí Markaz ń bí. táwọn Haúsá lẹ́gbẹ̀ẹ́ kìíní kejì. Àwọn Haúsá lẹ́gbẹ̀ẹ́ kejì. tí wọ́n wá. tí wọ́n wá. àwọn local government rán yàn wá. àwọn local government tí wọ́n gbéṣẹ́ fún bàbá àwọn náà tún wá rán yàn wá. àwọn law enforcement agents. àwọn law enforcement agents. àwọn náà wá. àwọn náà wá. bàbá ọba Ọgbà yìí. bàbá wa ọba Ọgbà yìí. Alhaji Abdul-Lateef. Alhaji Abdul-Lateef. Ẹgbẹ́yẹmí. Ẹgbẹ́yẹmí. So àwọn náà wá wá. àwọn náà wá wá. torí pé nínú jurisdiction wọn ni wọ́n wà. nínú jurisdiction wọn ni wọ́n wà. ní mọ́ṣáláṣí tí wọ́n ń jà sí yìí ibẹ̀ ló wà lábẹ́ wọn ni lábẹ́ àkóso wọn ló wà. wọ́n fi ìjẹ́ wọ́n pàtì ìjẹ́ ọba. wọ́n pa ìjẹ́ ọba àtọ́láni wọ́n pàtì. wọ́n tẹríba fọ́lọ́hun. wọ́n wá tẹríba fọ́lọ́hun. ni wọ́n fi wá wá pẹ̀lú ọ̀rọ̀ náà wọ́n fi ìjọba wọn wọ́n fi ilẹ̀ wọ́n wá tẹríba fọ́lọ́hun àwọn náà wá wá lọ́dọ̀ bàbá. wọ́n sì dá sí. wọ́n sì dá sí. a sọ̀rọ̀ yẹn atẹ́gùn fẹ́ sí díẹ̀. atẹ́gùn fẹ́ sí ọ̀rọ̀ náà ó fẹ́ sí díẹ̀. pé ó dá káwọn inú àwẹ̀ káwọn tiẹ̀ wá. bàbá wa ọba Ọgbà wọ́n wá ní ó dá káwọn náà wá wá nú àwẹ̀. ìyẹn náà la fi rí wọn lénìí. ẹ̀hún la wá fi rí wọn lénìí. so wọ́n lẹ́tọ̀ọ́ sádùá. wọ́n lẹ́tọ̀ọ́ sádùá. kódà bó já sí pé àti ọ̀rá ń ṣe é tẹ́lẹ̀. kódà kọjá sí pé a ti ń ṣe é tẹ́lẹ̀. àmọ́ ń gbàdán náà wà ń bí a ṣe lójú wọn. ìgbà táwọn náà tún wá wà ń bí a ṣe lójú wọn. a kí wọn púpọ̀. a kí wọn púpọ̀. Ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. ọlá al-Qur'an. ọlá al-Qur'an. Àmín. ọlá Fatiha. ọlá Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Amin. لقد جاءكم